الحمد لله وكفى الصلاة والسلام على نبي مصطفى وعلى آله وأصحابه أهل الوفا. السلام عليكم ورحمة الله وبركاته. أدعوكم الله سبحانه وتعالى بكنا التركات جفان النبي صلى الله عليه وسلم. الله سبحانه وتعالى تفواني رمضان tọdún igba ní ìrọ̀rùn ọba náà ni a dá ọpẹ́ fún. Ọba tí ó ṣe wá lọ́kan nínú àwọn tó ṣe ń pé wọ́n gba rọmọdọ́nù ọdún yìí lẹ́yìn rẹ̀, alhamdulillahi rabbil alamin. Àwọn àbí ọlọ́run bá subhanahu wa ta'ala kó dákun kó má ṣe ìgbà ní ìjọsìn lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa, kọ́lọ́run bá wa kí ó má dàálù wa ń gbáyà, kó jẹ́ kí a bá níbi tí yóò lérè, kó wá jọ nínú àánú rẹ̀. Àdéhùn tó ṣe fún ẹni kọ̀ọ̀kan wa pé òun náà lòun ó san àwọn aláàwẹ̀ lẹ́san fúnra òun, kọ́lọ́run bá subhanahu wa ta'ala kó já wà lọ́kàn nínú àwọn ẹni tó ṣe ń pé kí ni wọ́n lẹ́tọ̀ọ́ sí àdéhùn náà. Ẹrúsìn ọlọ́run ọba èyí tí ó máa jẹ́ ìbánisọ̀rọ̀ wa níwọ̀n bá ṣókí lẹ́yìn ìgbà tí a ti dá ọpẹ́ fún ọlọ́run ọba tá a ti tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Òun náà ní bónọ́ọ̀sì èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fún wa lẹ́yìn siyamu Ramadan, èyí tí ń ṣe sittatu Shawwal, siyamu mẹ́fà ní inú oṣù Shawwal, èyí tó ṣe ń pé ẹ̀rí wá gẹ́gẹ́ bí ẹgbà wá tí Abu Ayyub tí ó gbà wá radiyallahu anhu, tí wọ́n sọ wípé Ànábì sallallahu alaihi wasallam sọ wípé man sama Ramadana thumma atba'ahu sitta min Shawwali kana lahu kasiyami dahr. Ànábì sallallahu alaihi wasallam sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá gba siyamu Ramadan tó ṣe wípé lẹ́yìn ìgbà tí ó gba siyamu Ramadan yìí pérépéré yìí, tí onítọ̀hún wá gba mẹ́fà nínú Shawwal, èyí tó ṣe ń pé àti ń bẹ́ńbẹ̀ láti àná yìí, òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alaihi wasallam sọ wípé irú ẹni báyìí ó máa gba ládàá ẹni tó fi ọdún kan gba àwẹ̀. Àwọn olùmọ̀ ẹ̀sìn wọ́n jẹ́ ká mọ̀ wípé àlàyé tó ń bẹ lórí ilé náà ni pé siyamu Ramadan tá a gbà eléyìí gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé iṣẹ́ olóore kan ládàá mẹ́wàá ni. Siyamu Ramadan tá a gbà yìí rí àti ní ládàá ẹni tó fi oṣù mẹ́wàá tó fi ṣe siyamu fọlọ́wọn bá ń lẹ̀ báyìí. So tá a bá wá ṣe siyamu sittu Shawwal tá a sọ yìí, eléyìí ó máa jẹ́ ládàá oṣù méjì. A sì mọ̀ pé tá a bá fi nǹkan méjì tá a fi kún méjìlá, àmì tá a fi kún mẹ́wàá yóò máa jẹ́ mélòó? Yóò máa jẹ́ méjìlá. Sílé náà ni ó máa túmọ̀ sí pé a fi ọdún kan fi gba àwẹ̀ fún Ọlọ́run bá subhanahu wa ta'ala láláì ṣe kíni o láláì túnú. Ká wo orí ńlá bàǹtàbàǹtà tí Ọlọ́run bá ẹlẹ́dàá wa subhanahu wa ta'ala tí wọ́n tún gbé kalẹ̀ fún wa ká lè fi rójú rí Ọlọ́run bá subhanahu wa ta'ala. Kọ́lọ́run bá Allah kó má ṣe ṣe èmi àti yín lọ́kàn lára àwọn ẹni tí ó jàǹfààní oríire yìí. Tá a bá wá ń wo ká má rí nǹkan yẹn sí ìnira, ká má rí sí ìdààmú, torí pé bọ́lọ́run bá Allah ò bá kádàrá pé kẹ́sìn ti rọ̀yàn lọ́rùn dáadáa, ó lè má fẹ́ rọrùn. Kọ́lọ́run bá Allah kó má ṣe ṣe ní ọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa. Sọ ẹ́ rí i pé oṣù Ramadan yìí rí gbogbo aná láti ṣe kíni o, láti gba training. So practice training òun náà ni kíni o, òun ni ó wà máa ṣẹlẹ̀ báyìí lẹ́yìn Ramadan. So a sì mọ̀ yí pé Ramadan yìí rí oṣù oríire ni, oṣù ìtúnramú ni, a sì ti túnramú àti dẹni rí. Kọ́lọ́run bá Allah kó má ṣe wá lẹ́ni ibi. So àwọn afá tó ṣàlàyé fún wa wípé siyamu Ramadan tó jẹ́ ọ̀ranyàn yìí àti àwọn nàwáfìlì tó wá lẹ́yìn rẹ̀, siyamu Sha'ban àti sittu Shawwal yìí, ó dàbí náfìlà àwọn ọ̀run tá a máa ń kí náà ni, tó ṣe ń pé àti mọ̀ wípé àwọn ìrun ọ̀ranyàn wa, àwọn àṣìṣe tá a bá ṣe ń bẹ̀ tí ò bá pé dáadáa, Ọlọ́run bá subhanahu wa ta'ala ò ní kí wọ́n wo ẹrù wa. Ìyẹn ni pé kán wo gẹ́gẹ́ bí ẹ̀rí ṣe wá tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé àkọ́kọ́ nǹkan tí wọ́n ṣèṣirò lórí rẹ̀ lọ́lọ́kẹ́yàmá òun náà ni as-salah. Tó bá wá ní ààyè, Ọlọ́run subhanahu wa ta'ala ò ní kí wọ́n wo nàwáfìlì wa. Ìyẹn ni pé náfìlà tá a yàn síwájú òun àti tá a máa yàn lẹ́yìn òun kí wọ́n fi dí ọ̀ranyàn yẹn. So àwọn afáà ní pé bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni siyamu Sha'ban tá a máa ń gbà qabla Ramadan àti sittu Shawwal ba'da Ramadan. So eléyìí yóò máa jẹ́ ohun tí Ọlọ́run bá Allah ó lò láti fi tún àwọn ààyè tí ń bẹnu Ramadan wa tí yóò fi tún ṣe. So láláì ní fọ̀rọ̀ gùn jàmáà torí pé a fẹ́ kí fídíò yìí kó gùn jù. So oore ńlá bàǹtàbàǹtà òun náà ní bẹ níbi ká ṣe siyamu Shawwal yìí. So oore ńlá bàǹtàbàǹtà ni kì í sì ń ṣe ìnira fún wa, oríire ni fún wa. Gẹ́gẹ́ bọ́lá Ọlọ́run subhanahu wa ta'ala yìí sọ fún wa nínú suratu Hajj aya 78 pé wama ja'alna alaykum fi ddini min haraj.
àwọn Ọlọ́run subhanahu wa ta'ala a gbé ẹ̀sìn kalẹ̀ fún yín ní nǹkan tí ó máa jẹ́ nira fún yín. Oríire ni fún wa, ọlá ni fún wa, ìdùnnú ni fún wa. Ẹ̀rí ká má rí bí ìnira, ká rí pé oríire mi rèé lẹ́yìn oríire. Kọ́lọ́run Ẹlẹ́dàá wa kó má ṣe wá ní olóríire. Torí pé tá a bá wo wàhálà táwọn èèyàn ń ṣe lórí ọ̀rọ̀ ayé gan, wàláhì ó ju nǹkan tí ó mú yàn sóríire lọ. Kọ́lọ́run bá kó má ṣe wá lórí ibú. Lẹ́ṣẹ̀ rí pé ẹni tọ́lọ́run bá láàbá ti kádàrá orí ibú mọ́, kódà kó má rí 100,000 kárí lẹ́gbẹ̀ẹ́ ayé rẹ̀, tí wọ́n bá kí orí ibú ní 1 billion yóò lọ gba lónìí. Tá a bá sì wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ń ṣe láwùjọ wa tí wọ́n fi ń ṣe lọ́hùn, nǹkan yẹn ò rọrùn, nǹkan tó le ni. Kódà nǹkan náà tún máa ń jẹ́ sábà bí ìpalára fẹ́mi ẹni àti fún ákhírọ̀ ẹni, yẹn ni pé ọ̀run ẹni. Fàpẹẹrẹ káwo sìgá mímu. Àwọn tí wọ́n ń ṣe sìgá nígbà kan ni wọ́n máa ń kọ́ sára sìgá wípé sìgá mímu yìí rèé o, ó máa ń ṣe sábà bí kéèyàn tètè jáde láyé látara aburú tí máa ń kó bá ẹ̀mí art. Ṣùgbọ́n àwọn tí wọ́n mú ẹ̀wò tòun ti bóyá jáburú ni àwọn èèyàn ò yé mú. Àwọn tí wọ́n ń ṣe nígbà tí wọ́n tún rí pé tọ̀ àwọn ẹni yóò gbọ́ o, kó má jẹ́ pé wọ́n ó kó bá wọn lọ́lùkẹ́ ọmọ. Tá a bá tún wo pálí sìgá ń sìn, tá a bá ń lọ títì ẹ máa rí ńlẹ̀, wọ́n tún ya art, wọ́n yà síbẹ̀. Art tó ṣe ń kó lálàáfíà tí ò bá mu sìgá. Wọ́n yà kejì yìí tó yẹ pé kí ni sìgá ti kó bá tó dúdú, tó yẹ pé sìgá máa ń aburú tí sìgá máa ń kó bá ẹ̀mí. Tòun ti bí àwọn èèyàn ń pọ̀ ń di nǹkan yẹn, àwọn èèyàn ò yé fojoojúmọ́ ṣe. But ẹ̀sìn Ọlọ́run ọba tó yín pọ́ Ọlọ́run ọba aláà ló garanti wa pé tọ̀ tá a bá ṣe nǹkan yìí oríire ni yóò jẹ́ fún wa, a gbọ́dọ̀ rí bí ìnira. Torí náà àwẹ̀ mẹ́fà, síyámù mẹ́fà nínú sítù ṣàwálì yìí, à ń bẹ Ọlọ́run subhanahu wa ta'ala kó ṣe ìrọ̀rùn fún wa. Torí náà èèyàn ọmọ ìyá wa nínú ẹ̀sìn ká gbìyànjú Ọlọ́run ọba aláà kó má ṣe ìrọ̀rùn fún wa. Àsìkò tó dẹ̀ dáa jù náà láti bẹ̀rẹ̀ rẹ̀ òun ni bá a ṣe parí síyámù Ramadan yìí, torí pé kí ni ara sì fúyẹ́. Sílá ẹ̀fí gẹ́gẹ́ bá àwọn afáàjẹ́ ṣàlàyé káṣà make sure pé a gbà nínú oṣù ṣàwálì yìí. Bó ṣe pé yẹ pé a mú mẹ́ta níbẹ̀rẹ̀ ṣàwálì yìí báyìí, ẹ̀rí lẹ́yìn tá a ti ṣe ọdún tọ́lá náà a mú mẹ́ta níbẹ̀rẹ̀. Ayyamul Bid 13, 14, 15 oṣù ojú ọ̀run a fi complete rẹ̀. Àbí kó ṣe yín pé Monday, Thursday náà la plan ẹ̀ sí, káṣà make sure yìí pé a pé àgbà mẹ́fà yìí nínú ṣàwálì yìí. Bákan náà àwọn obìnrin wa tó ṣe yín pé àwọn ò complete àwẹ̀ wọn, ṣe àmú wọn nínú Ramadan kò bá dáa, kọ́lọ́run bá kó ṣe nírọ̀rùn fún wọn kí wọ́n pé Ramadan wọn, síyámù Ramadan wọn, kí wọ́n wá bẹ̀rẹ̀ sítù ṣàwálì wọn gẹ́gẹ́ bí ẹ̀rí ta kó sílẹ̀ kan bí Ànábì sallallahu alaihi wasallam sọ pé man sama Ramadan thumma atba'ahu sitta ṣàwálì ẹ̀rí kana lahu sihami dar ẹ̀rí. Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá pé Ramadan tó wá fi mẹ́fà tẹ̀lé nù ṣàwálì, so ẹni yóò máa dàbí ẹni tó fi ọdún kan gbààwẹ̀ fún Allah subhanahu wa ta'ala. Ìrọ̀rùn ló bá dé, ìrọ̀rùn ló jẹ́ fún wa, kọ́lọ́run bá kó má fi dáadáa ní wá lára. Ọlọ́run subhanahu wa ta'ala tún sọ fún wa nínú Suratul Baqarah aya 185. Ọlọ́run bá Ẹlẹ́dàá sọ wípé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra. Ọlọ́run bá wa dáadáa ní fẹ́ fún wa, oore ní fẹ́ fún wa, ìdẹ̀kùn ní fẹ́ fún wa, Ọlọ́run bá ò fẹ́ ìnira fún wa. Àbí Ọlọ́run bá subhanahu wa ta'ala kó má ṣe àgbà gbogbo ìjọsìn ẹnì kọ̀ọ̀kan wa, ó fi àlùbáríkà sí fún wa. Pẹ̀lú mi níbí òun náà ni àwọn ustaz wa, Ustaz Ibrahim Tawfiq, tí wọ́n máa bá wa ṣàlàyé ohun tá a sọ yìí ní èdè Haúsá kí lè jẹ́ àǹfààní fún àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ Haúsá. Kọ́lọ́run bá aláà kó má ṣàì lo ọ̀rọ̀ yìí tá à ń sọ ìbánisọ̀rọ̀ ẹ̀ kó lò ní sábàbí dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa láyé àti ní al-qiyamah. Subhanakallah wa hamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah rabbil alamin. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. godiya ya tabbata ga Allah madaukakin sarki wanda ya alice mu kuma ya sanya mu musulmi. Gaskiya wannan godiya ne sosai, abun godewa ne, kuma wannan godiyan ya kamata muna maimaita shi, muna yi kullum kowane lokaci, kuma mu roƙi Allah mu kasance mu cika da imani. Yan uwana musulmi, ina muku sallama na addinin musulunci. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ina tsaye a gaban ku ba saboda wani abu ne daban, kawai saboda dalili na addini nan namu ne, yadda za mu tsira mu samu mu yi addini nan yadda manzon Allah sallallahu alaihi wasallam ya koyar da sahabansa, sa'annan har wannan sako ya iso gare mu. Shine dake so mun dan mana tunatarwa
kama yadda malaminmu nan ya faɗi cewar ya yi magana game da azumi na kwanan 6 a cikin watan shawwal. Kamar da muke sani wannan yana daga cikin sunnoni na manzon Allah sallallahu alaihi wasallam. Azumin shawwal shi ba wajibi bane, amma manzon Allah sallallahu alaihi wasallam ya kudatar da mu da yin wannan azumin. Shi yasa ya ce, ina fada daga cikin hadisin nasa wanda Abu Ayyub al-Ansari wanda ya rawaito, ina mai cewa man sama ramadana thumma atba'u 6 min shawwal kana lahu yani ajru ka siyam dar. Wata kenan idan mutum yayi azumin Ramadan shak yayi shi duka 29 ko kuma 30, da ya gama wannan sai biyo da azumi na kwana 6 a cikin wannan watan da muke cikin na shawwal, to wannan fa wai za a bashi lada ne kama yayi duk shekaran gaba daya na azumi. La akbar, wannan lada ne mai yawa wallahi. Saboda haka kada mu yi sakaci. Allah ya ba mu iko da juriya da akuri da azumi na wata daya. To abin ya sara mana shine kawai na ranar 6 kwana 6 kawai mu yi wannan kokarin, mu yi wani azumi, mu yi kokarin wani azumi. Amma yadda manzon Allah sallallahu alaihi wasallam ya gaya mana cewa mutum ya yi azumin Ramadan ya cika Ramadan sai zai biyo da me kwana 6 cikin Shawwal, watakin ranar 6 cikin Shawwal, to za a ba shi lada ne kamar yayi duka watakin shekara ina azumi. To idan za mu duba wannan da kyau za mu gan cewa idan mutum ya yi azumi na kwanan 30 ko kuma a ce ranar 30, to a nan kuma aka ce lada fa idan mu sai wani aiki za a ba shi lada 10. Wannan 30 idan muke buga shi da wata kenan 10, za mu gan cewa zai ba mu watannin 10. Yanzu zai rage wata 2 ya cika shekara 1. To shi ne na kwana 6 ɗin nan. To shi ma idan aka buga shi da 10 zai ba mu 60, wata kenan wata 2 kenan. Yanzu da haka ɗin ya cika shekara kenan. To mutumin da ya yi azumin Ramadan ya yi shi da kyau ya cika, sannan ya biyo da azumi na ranar 6 a cikin wannan watan na Shawwal, to wannan za a ba shi lada ne kama duka shekara yana azumi. Garab asafa, kada mu bari wannan daman ya guje mu, domin mutum kana da dama, ko farko Shawwal za ka yi ne, ko tsakiya za ka yi, ko karshe, kawai dai kafin watan Shawwal ya wuce ya zamana ka cika, ya zamana ka yi wani azumin ka cika ranar 6 ɗin. Saboda wani na filifili da kuna ganin nan, kama na Sha'ban, kama na 6 Shawwal da sauransu na filifili wanda aka mana umarni da mu yi da a cikin sunan manzo Allah sallallahu alaihi wasallam. To wannan da shi na filifilin nan da su za a cika farila. Mutum a ranar tashi kiyama a kaula da azumin naka gaba daya, a gan cewar akwai kure-kure a ciki, to bai cika ba, sai a neman nafila, sai a tambaya ina da nafila, to da a cikin wani nafila da kake din nan da shi za a cika maka farilanka, sa'annan ka samu ayewa. Wannan kenan. To shi yasa kuma wannan azumi fa ana so mu yi ne, kuma duk wanda ya gan dama yana da iko yin aka yayi. Amma abun da ba so shine mutum yana da daman, yana da iko, ba rashin lafiya bane, ba wani abu bane ba, aka kurun bai so yayi wani azumi. A'a, ba so aka. Sai da mutum yana da uzuri mai karfi, wannan babu matsala. Saboda Allah madaukakin sarki yana gaya mana a cikin Qur'ani, cikin suratul Baqara, yana cewa yuridu Allahu bikum al-yusra wala yuridu bikum al-usra. Wace kenan Allah yana nufin azumin da yace mu yi, ba wai yana nufin mu da sharri bane ko kuma ya tsananta da mu, a'a, yana nufin sauki ne a gare mu.
yuridu Allah bikum al-usr bikum al-yusr wala yuridu bikum al-usr wata kina sauki yake nima gare mu ba tsanani ba ne. Saboda haka wannan kenan idan mutum ba wata kina da ina da ragowar azumi na Ramadan, to wannan ana so ya biya wannan Ramadan din sannan ya biyo da Shawwal dan kwana ya wata kina dan da saura lokaci sai cika da Shawwal. Amma inda babu, to ana so mutum ya gabatar da wata kina farila tukunna sannan biyo da nafila. Ko da yake ko wasu maluma wanda suna ganin cewa mutum zai yi haka, amma yana da kyau mutum ana bin ka bashi kana kyauta, kun gani, kuma mutum Allah ba zai abin nan ba, Allah ya samu dogon rayuwa. To dan mutum in ya biya cika haka, wannan tsunna ba za ta tambaye shi, farila ne za ta tambaye shi. Shi yasa yana da kyau ya gabatar da farila tukunna sai ya zo ya biyo da wannan nafila din. Allah ya sa mu gane, Allah kuma sa mu dace gaba daya. Allah ya sa mu ba masu mu tsawaita da yawa. Allah ya sa mu gane, Allah kuma sa mu dace gaba daya. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àfi àsìkò yìí kí gbogbo àwọn ọmọ ya wa wípé a kú ọdún taqabbalallahu minna wa minkum. Ọlọ́run bá aláà kún ṣe ìgbà ní ìbádà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa, ó ṣọ́ wa di Ramadan lọ́dún tó ń bọ̀, ó sì ṣe àlùbáríkà sí ìbádà wa. Mọ́ṣáláṣí tí ẹ ti ń gbọ́ wa òun náà ní the Muslim Masjid ní Adégbìtẹ́ Close nílùú Agége. Àbí Ọlọ́run subhanahu wa ta'ala, Ọlọ́run bá aláà máṣe ẹ̀bà fi dáadáa àlékún dáadáa tó bá wa kálẹ̀ gbogbo ìlú Agége àti gbogbo ìlú agbègbè káàkiri Nàìjíríà sí ìpánláyé, ó fi súnnà nábì ó bá wa fi kárí gbogbo agbègbè, kí ó bá wa paná adébọrẹ́, ó bá wa rẹ́bídí àṣetán lẹ̀, ó bá wa gbé súnnà nábì ga, kó máa gbé Islam ga. Gbogbo àwọn ẹni tí wọ́n ó ga tí Islam ó fi lọ sókè jù báyìí lọ, tí súnnà ó fi lọ sókè jù báyìí lọ, Ọlọ́run Allah kó bá gbé wọn ga, kó ṣe wá lọ́kàn nínú wọn. Gbogbo àwọn tó wọ́n jẹ́ pé sábàbí wọn ni súnnà ó fi lọlẹ̀, Islam ó fi lọlẹ̀, Ọlọ́run Allah kó má ṣe bá wa rẹ̀ wọ́n lẹ̀, kó má ṣe wá lọ́kàn nínú wọn. Muna mana barka da sallah, kuma Allah ya maimaita mana, kuma Allah an shi ibadodi mu gaba daya da kuma adoyin mu gaba daya da muke gabatar a cikin Ramadan da kuma wanda zamu biyo baya. Wannan ne kuna sauraron mu ne a nan masallacin namu the Muslim Masjid wanda yake Adégbìtẹ́ Close a garin Agege a Lagos. So muna roki Allah ya sa mu dace gaba daya, kuma muna mana sallama. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.